lẹ pèsè wọ́n ní mẹ́ta tẹ́ bá ti gbọ́ 3 kẹ̀kẹ́ ẹ já bẹ̀rẹ̀ padà 1 2 3 happy birthday to you congratulations thank you sir. Yabi na thank you Yabi. Oya photo section. Oya jẹ́ kí aláde. Onírú ẹ jẹ́ kí Maruf onírú máa bá dé o. Woman governor Abẹ́òkúta South right. Kọ́ máa wọ̀. Ṣé gómìnà okay chairman Fuma chairman Abẹ́òkúta. Okay kí photo section ẹ máa lọ photographer. Ẹjọ́ àwọn tí wọ́n bá mọ̀ pé yẹ káwọn bá Tinúkẹ́ ya fọ́tò níbi kéèkì kí wọ́n máa join báwọn èèyàn kan bá ṣe ń kúrò ká máa join àtúntè kò mọ̀. Báwo ni ti kájí tó gbà? Ó ti wà rébété náà wà. Saint Joseph lọ́nṣẹ̀rẹ̀ kéèyàn máa gba káàṣì lẹ́sẹ̀kẹsẹ̀. Kó máa gba káàṣì. Ó yàtọ̀ sí máa fún ẹ ní 1 million. A máa wá pè wọ́n, a máa wá ríǹgì bí olórí burúkú. Wọ́n ní gbé. Báyá ló máa súwọ́ tó ń ṣe lọ́nṣẹ̀. Ó ní gbé máa bírun olówó. Olówó ló wà bí. When we are talking of olówó, you are olówó. Olówó rè. Agbówó ni ṣọ̀gá lówó ńlẹ̀. Bẹ́ẹ̀ni. Kó tó délé bílé bá jóná ńkọ́ kò ní kọ́bọ̀ mọ́. Wọ́n ní wà lówó ńlẹ̀. Kó tó délé bílé bá ti jóná ńkọ́. Kò ní dọ́pọ̀ ńlẹ̀. Agbówó rè lọ̀gá lówó ńlẹ̀. Èmi mo tó bá owó tó wà ní wọ́dúrópù òun tí iná bá là ń bẹ̀ ńkọ́. Ó yà mí lẹ́nu. Saint Joseph dà. Bẹ́ẹ̀ ó tẹ̀sùn mi. Bàbá ń lọ bàtí yọ wíńdò ti wọlé. Wọ́n ti gbé gbogbo ohun tó rò pé òun kò sílé. Láti palẹ̀ mọ́ ẹrù. Ta ló kù? Ṣé o ti rí sẹ́yìn? Aláàjì ṣe àríjà Aláàjì ló ń gbọ́ rẹpẹtẹ yẹn o. Owó Tinúkẹ́. Lọ́gbà. Owó Tinúkẹ́. Oòrùn ṣé inú yẹn ló ti máa san school fees ọmọ tí. Ó bọ̀ gbogbo bẹ̀yẹn ni mo ti dé bẹ́ẹ̀ làlájì ń ṣètò ẹ̀. Ṣọ́ ń ṣe méjèèjì pọ̀.